A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lálẹ́ àná ni Ààrẹ Bọ́lá Tinubu padà sórílẹ̀-èdè lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ó fi ṣe àbẹ̀wò sí ìlú Paris, orílẹ̀-èdè Faransé. Láàárín aago 9 alẹ́ àná ni àkànṣe ọkọ̀ òfurufú fún Ààrẹ balẹ̀ gàjẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá. Àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ni wọ́n wà níkàlẹ̀ láti kí i káàbọ̀. Lára wọn ni olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà, akọ̀wé ìjọba àpapọ̀ George Akume, National Security Adviser Nuhu Ribadu àti mínísítà fún agbègbè ilé ìjọba Nyesom Wike. Bákan náà la rí gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani, mínísítà fún ìsún epo Enikinlopobori, adarí gbogbogbò fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Yusuf Bichi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ààrẹ ò sọ ìdí fún ìrìnàjò, ìkéde tí wọ́n ṣe lórí ìrìnàjò ọ̀hún ní ọjọ́ 24 oṣù Kínní fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ yóò padà sórílẹ̀-èdè ní ọ̀sẹ̀ Kínní oṣù Kejì. Ààrẹ padà dé láti wá bá ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórí ọ̀wọ́ngógó oúnjẹ àti àwọn ohun èlò mìíràn. Bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé títí di ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni àwọn ọ̀dọ́ àti obìnrin tínú ń bí gba òpópónà ìlú Minna, olú ìlú ìpínlẹ̀ Niger, pẹ̀lú Kano láti ṣe ìfẹ̀hónúhàn lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbé ayé ìnira látàrí owó oúnjẹ tó lọ sókè. Bákan náà ni ìfẹ̀hónúhàn wáyé ní ìpínlẹ̀ Ondo, ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ní ọjọ́ Ìṣẹ́gun ni mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris sọ wípé Tinubu ti darí ìgbésẹ̀ tí yóò mú àdínkù bá ìṣòro ará ìlú kí ó sì gbégi dí ìtàpá sí òfin ààbò. Mínísítà sọ èyí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ààrẹ lórí ìkéde pàjáwìrì State of Emergency lórí ìdásí fún oúnjẹ tí olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ṣe alága ní ilé agbára ìlú Àbújá. Lẹ́yìn ìpàdé ọjọ́ Ajé tí í ṣe ìpàdé àkọ́kọ́ irú rẹ̀, Mohammed sọ fún akọ̀ròyìn wípé èyí jẹ́ ìpàdé láti fi dojúkọ ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ fún ọmọ orílẹ̀-èdè. Ó ní ààrẹ ti pàṣẹ lórí ìgbésẹ̀ yìí nítorí ààrẹ kò ní káwọ́ lẹ́rán máa wòran kí ìyà máa jẹ ọmọ orílẹ̀-èdè látàrí àìsí oúnjẹ. Fún ìdí èyí ni òun ṣe ń bẹ̀bẹ̀ wípé kí òye ọ̀rọ̀ yìí yé ọmọ orílẹ̀-èdè. Bí àwọn bá ti parí gbogbo ìpàdé, àwọn á ṣe àtẹ̀jáde lórí ìgbésẹ̀ tí ó kàn. Mohammed fi kún un wípé ìjọba àpapọ̀ ti ń ní àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn olùpèsè oúnjẹ kí wọ́n jẹ́ kí oúnjẹ pọ̀ ní yanturu lẹ́dínwó. Bákan náà ni ó sọ wípé àwọn kan ń lo àǹfààní ọ̀wọ́ngógó oúnjẹ àti pàṣípààrọ̀ owó láti fi ṣe ìjàmbá. Gbogbo rẹ̀ làwọn tí ń jíròrò lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ilé ìfowópamọ́ àgbà CBN Ọláyẹmí Kàdósò ti sọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lánàá wípé àti mú kí owó náírà dúró déédéé wà lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kàdósò sọ èyí nígbà tí ó ń bá àwọn aṣòfin sọ̀rọ̀ lórí ìṣòro tí ó fa pàṣípààrọ̀ owó tó ń kó bá orílẹ̀-èdè. Àgbékalẹ̀ Kàdósò yìí ń wáyé lẹ́yìn tí mínísítà fún ìṣúná owó àti ọrọ̀ ajé Wálé Ẹdùn sọ wípé orílẹ̀-èdè ti wà lóko ìparun ọrọ̀ ajé kí ó tó di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Ó ní gbogbo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń fojú hàn ni. Bákan náà ni alága Federal Inland Revenue Service FIRS Zack Adédèjì ṣe fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba kò ní i lọ́kàn láti ṣe àlékún owó orí kí èyí má bàa dá àjàgà mìíràn sílẹ̀ sọ́rùn ọmọ orílẹ̀-èdè. Gómìnà CBN sọ fún àwọn aṣojú-ṣòfin wípé bí ó tilẹ̀ jẹ́ wípé CBN ní ojúṣe láti mú kí owó náírà dúró déédéé, síbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń gba owó ilẹ̀ òkèèrè àti àwọn tí wọ́n nílò owó ilẹ̀ òkèèrè láti fi san owó ilé-ìwé, rìnrìn àjò ni wọ́n gbọ́dọ̀ bójútó kí owó náírà tó lè dúró déédéé ní ọjà pàṣípààrọ̀.
ó ní iye owó dọ́là tí wọ́n ń béèrè fún yóò ní ipa tí ó pọ̀ lára lórí pàṣípààrọ̀ owó náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Nínú oṣù kẹfà ọdún 2023 ni Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu àbádòfin tí ó pèsè ààyè sílẹ̀ fún akẹ́kọ̀ọ́ iléèwé gíga láti yá owó tí kò ní èlé nínú fún ìkẹ́kọ̀ọ́ wọn. Lẹ́yìn èyí ni ìjọba fi dá akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè lójú wípé wọn yóò ní àǹfààní sí ẹ̀yáwó títí oṣù kìíní ọdún 2024. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjọba, wọ́n ní ètò ẹ̀yáwó yóò bẹ̀rẹ̀ nínú oṣù kìíní ọdún 2024 fún ọjọ́ ọ̀la àwọn ọmọ àti akẹ́kọ̀ọ́. Fún ìdí èyí, kò ní sí ìyanṣẹ́lódì mọ́. Tinubu sọ èyí bí ó ṣe fi ń dá àwọn akẹ́kọ̀ọ́ lójú wípé ìyanṣẹ́lódì yóò dohun ìgbàgbé láti lè rí ààyè sí ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́ tí yóò sì di dídá padà díẹ̀díẹ̀ lẹ́yìn ọdún méjì tí akẹ́kọ̀ọ́ bá parí ètò agùnbánirọ̀. Ọdún 2016 ni olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà tí í ṣe ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ìgbà náà kọ́kọ́ dá àbá lórí ètò ẹ̀yáwó. Ọdún 2019 ni ó tún dá a lábàá. Àwọn díẹ̀ gbé e yẹ̀wò, ṣùgbọ́n ní oṣù kejìlá ọdún 2023 ni mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Yusuf Tanko Sununu fìdí ẹ̀ múlẹ̀ wípé Tinubu ti kéde wípé ètò ẹ̀yáwó yóò bẹ̀rẹ̀ nínú oṣù kìíní ọdún 2024. Ó ní ìgbìmọ̀ tí ń ṣiṣẹ́ tọ̀sán-tòru lórí ìgbésẹ̀ yìí. Sununu ní gbogbo ìgbésẹ̀ rẹ̀ yóò wà lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ti ń ṣe àgbékalẹ̀ ẹ̀rọ alátagbà tí yóò mú ìrọ̀rùn bá akẹ́kọ̀ọ́ láti ṣe ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó. Ní báyìí, oṣù kìíní ti kọjá láìrẹ́jẹ̀ láìrómira. Ààrẹ àná fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Chinonso Ọbaṣì sọ wípé ó kọni lóminú wípé pẹ̀lú gbogbo àsọdájú ìjọba wọn kò tíì bẹ̀rẹ̀ ètò ẹ̀yáwó. Ọbaṣì ní kò lè yàyàn lẹ́nu nítorí ó ṣeé ṣe kí ìjọba ṣe ìlérí orí ahọ́n yìí láti fi jẹ́ kí ọmọ orílẹ̀-èdè ní ìgbàgbọ́ wípé àwọn ń ṣiṣẹ́. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní ìjọba àpapọ̀ ṣètò ìṣúná $50 bílíọ̀nù láti fi yanjú ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́ ní ọdún 2024. Èyí sì ṣe àfihàn nínú ètò ìṣúná owó fún ọdún 2024. Ọbaṣì ní akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè tó ń ṣe ìkẹ́kọ̀ọ́ postgraduate lọ́wọ́ ni òun jẹ́. Òun sì ń kàn sí gbogbo ọmọ orílẹ̀-èdè jákèjádò. Ó dá òun lójú wípé ètò ẹ̀yáwó yìí kò tíì bẹ̀rẹ̀. Ó ní ìgbésẹ̀ òfégè tí ìjọba gbé yìí náà ni wọ́n ń gbé nígbà COVID-19. Ọmọ orílẹ̀-èdè mélòó ni ó jẹ nínú àǹfààní ètò amáyédẹrùn palliative? Fún ìdí èyí, kì í ṣe tuntun wípé ètò ẹ̀yáwó kò tíì wá sí ìmúṣẹ, ṣùgbọ́n ó ní òun gbà á ládùúrà wípé ààrẹ yóò tú èrò rẹ̀ pa lórí ètò ẹ̀yáwó nítorí àwọn akẹ́kọ̀ọ́ ń pòǹgbẹ fún owó yíyá. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé kùdìẹ̀kudiẹ pọ̀ nínú ètò owó ọ̀hún, lára rẹ̀ ni ọ̀nà àti dá a padà, tí ìjọba sọ wípé lẹ́yìn ọdún méjì tí akẹ́kọ̀ọ́ bá parí ètò agùnbánirọ̀, wọn ò máa yọ 10% nínú ọgọ́rùn-ún owó oṣù. Síbẹ̀síbẹ̀, ètò ẹ̀yáwó yìí yóò ṣe àdínkù sí ìṣòro ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Báwo ni ìbá ṣe dára tó kí ìjọba pèsè iṣẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá yá ní owó kí àti san owó ọ̀hún lè yá? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹlẹ́rìí fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn tí ó fara pẹ́ ICPC sọ ní ọjọ́ Ìṣẹ́gun wípé akàwé gboyè Cyril Ndifon, Dean of Faculty of Law láti Ifásitì Calabar, tí wọ́n jáwé gbélé ẹ̀ fún fi dandan mú òun wípé kí òun fi ìbálé virginity òun ṣe pàṣípààrọ̀ fún ìgbaniwọlé sí ifásitì. Ẹlẹ́rìí tí í ṣe ẹlẹ́rìí kejì fún àjọ ICPC sọ fún adájọ́ James Omotosho láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún àjọ ICPC, Oṣòbéní Àpọ́nimìsínhà ṣe darí, ó ní òun ṣe alábàápàdé Ndifon nígbà tí ó ń ṣe dípúlọ́mà
kínní lọ́wọ́ nípasẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìṣíwájú rẹ̀ bí wọ́n ṣe ń fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí i lórí ikú ìyá rẹ̀. Lẹ́yìn èyí ni Ndphon ké sí i sí ọ́fíìsì rẹ̀ bí ó ti dì í mú lẹ́gbẹ̀ẹ́, ṣùgbọ́n òun yẹra kúrò lọ́dọ̀ rẹ̀. Lẹ́yìn èyí, Ndphon ní kí ó yọjú sí òun bí wọ́n bá ti wà ní ìsinmi ọlọ́jọ́ díẹ̀ (public holiday). Nígbà tí ó sọ fún un wípé òun ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni Ndphon bẹ̀ ẹ́ kí ó bá òun ṣe blow job. Òun kọ̀ jálẹ̀, ṣùgbọ́n òun padà bẹ̀ ẹ́ kí ó má bínú nítorí òun nìkan ni òun gbẹ́kẹ̀lé láti bá a ṣe ètò ìgbaniwọlé (admission). Èyí ló mú Ndphon bẹ̀rẹ̀ sí béèrè fún àkàálẹ̀ fídíò rẹ̀ níhòòhò (nude videos). Ẹlẹ́rìí yìí tẹ̀síwájú wípé pẹ̀lú wípé àwọn aláṣẹ iléèwé ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan Ndphon, síbẹ̀ ó ń wá sí ilé òun pẹ̀lú ọkọ̀ oní-tinted glass láti wá béèrè fún fídíò oníhòòhò lọ́wọ́ rẹ̀. Ó ní lọ́jọ́ kan, òun darapọ̀ mọ́ ọn nínú ọkọ̀ ni ó yọ nǹkan ọmọkùnrin rẹ̀ jáde láti rì í mọ́ òun lẹ́nu kí ó tó wá ṣe ìfowóránṣẹ́ ẹgbẹ̀rún 3 sí àpò ìkówósí rẹ̀. Bí ẹlẹ́rìí ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí fún owó tí ó fi ránṣẹ́ sí i, adájọ́ ti wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 7 oṣù kejì fún ìtẹ̀síwájú. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ọjọ́ 25 oṣù Kínní ni wọ́n tún pe Ndphon sí ilé-ẹjọ́ pẹ̀lú Sani Anyanwu gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kìíní àti ìkejì láti gbè lẹ́yìn rẹ̀ lórí ẹ̀sùn oníkókó 4 tí ó dá lórí ẹ̀sùn ìbálòpọ̀ àti ìgbìyànjú àti dojú ẹjọ́ bolẹ̀. Anyanwu tí í ṣe agbẹjọ́rò fún Ndphon ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó pe ọ̀kan nínú àwọn ẹlẹ́rìí tako Ndphon lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti dúnkookò mọ́ ọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Síwájú ìdíje semi-final tí yóò wáyé lónìí nínú African Cup of Nations tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan, orílẹ̀-èdè Ivory Coast, níbi tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ilẹ̀ Nàìjíríà yóò ti wàákò pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bafana ti South Africa. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àgbékalẹ̀ ibi ìwòran ńlá Mega Viewing Centre sí agbègbè Mobọ́lájí Johnson Oníkan. Èyí jẹ́ ọ̀kan lára 25 tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ káàkiri ìpínlẹ̀ kí àwọn olùgbé lè ní àǹfààní àti jẹ ìgbáládùn ìdíje tó lààmìlaka jù láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 13 oṣù Kínní ní Côte d'Ivoire. Ìfigagbága pẹ̀lú Bafana ní Stade de la Paix ní Bouaké jẹ́ ìgbà 4 ìfijúrinjú tí Super Eagles pegedé lẹ́ẹ̀mẹ́ta. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Èkó, Gbénga Ọmọ́tòṣọ́ sọ nínú àtẹ̀jáde àná wípé ó ṣe pàtàkì kí wọ́n wo ìdíje yìí nítorí ìpínlẹ̀ Èkó ni àwọn alátìlẹyìn pọ̀ sí jù. Ìdí nìyí tí Gómìnà Babájídé Sanwó-Olú ṣe pèsè àǹfààní fún gbogbo àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù láti wo ìdíje. Ọmọ́tòṣọ́ ní gómìnà fi ìrètí rẹ̀ hàn wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò pegedé nítorí ẹ̀kọ́ ṣojú mímu wípé wọ́n mọ ojú ayò ọ̀hún dọ́ba. Yàtọ̀ sí gbọ̀ngàn ńlá ti Oníkan, àwọn gbọ̀ngàn mìíràn wà ní agbègbè bíi Pápá Ìṣeré Agége, Abẹ̀sán Sports Centre, ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́, Àgbàdo Òkè-Odò, LCDA, Secretariat, LA Primary School, Láyẹni, Ajẹ́rọ̀mí Ìfẹ́lódùn, Anglican Primary School, Arádágún, Badagry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.